torí àjọ wa lábẹ́ òrùlé kan. Lábẹ́ òrùlé kan. Lábẹ́ òrùlé kan. Lábẹ́ òrùlé kan. Ẹyọ gidi kan máa ṣaṣọ táìmì. Sí ìkọ́ tó pọ̀ ẹ̀mí bẹ́ẹ̀. Èmi ni pé ṣé nǹkan ti wà lórí iná torí ebi ń pa mí. Bá parí ilé báyìí máa pàbọ̀ sí ìyẹn ni. Ẹ jọ̀ọ́ irú rubbish ọ̀rọ̀ wo lẹ ń sọ lẹ́nu yẹn? Sufi. Ọmọ Alagbo kan máa ní o, ló bá ní o, èmi o, èmi ọ̀lẹ o, èmi láàyè mi. Ẹ jẹ́ ká fìfẹ́ ọ̀rọ̀ wa. Fún rẹ̀ ló ṣe rẹ̀. Àwa ara wa la ríra wa, ó ti dìjẹ́ ta ríra wa. Wípé o ti jẹun kánú. Èmi gan mo máa ṣe èèyàn tí ìgbà tí mo lè mi gan mo stupid ṣùgbọ́n tó lọ. Ṣé ó yẹ kí irú mi kó lè máa tẹ̀lé irú kí ní ìpalapọ̀ bá rí? Àríwí bẹ́ẹ̀ bí Jọkẹ́, àríwí bẹ́ẹ̀ bí Búkì, bẹ́ẹ̀ bí Lẹ́kàn, gbogbo wọn lọ́wọ́ àríwí. Tá a bá jà, a máa tún rẹ̀, tá a bá lọ, a máa tún dé. Ká fìfẹ́ lò torí àjọ wa lábẹ́ òrùlé kan. Lábẹ́ òrùlé kan. Lábẹ́ òrùlé kan. Lábẹ́ òrùlé kan. Nínú ilé kan. Tá a bá jà, a máa tún rẹ̀. Tá a bá lọ, a máa tún dé. Ká fìfẹ́ lò torí àjọ wa lábẹ́ òrùlé kan. Lábẹ́ òrùlé kan. Lábẹ́ òrùlé kan. Lábẹ́ òrùlé kan. Nínú ilé kan. Sufi, kí ló dé? Ó mà tó jọ́ mẹ́ta, ṣé à ń jà ni? Ìjà bíi ti báwo? Àmọ́ ṣé wà tí wọ́n ń ṣé wà yẹn dà? Wà tí wọ́n ń wò dá? Kí ni mo ṣe? Àfojúsọ, àfimúsọ, àfẹnusọ, àtúnfẹsẹ̀, ẹsẹ̀, àtúnfínsọ. O tí ẹ wo bí táwa bí kápá kì í ṣe èèyàn. Bẹ́ẹ̀ dẹ̀ ni ẹni tó bá rí àwa tó lóun ò rí èèyàn, ó tọ̀ wọn ò lè rí èèyàn tí ó fi kú. Sufi, ibi tó o ti sọ̀rọ̀ tó o ti parọ́. Òun ni wípé ẹni tó bá rí ẹ tó bá ní òun ò ní ènìyàn, ẹni yẹn ó ń tanra ẹni. Nítorí identity yẹ, ó ti ṣóòrú ènìyàn tó jẹ́. Àmọ́ Sufi èmi ò lè fẹ́ ẹ̀. Mo ti sọ fún ẹ tipẹ́tipẹ́ wípé mi ò lè ṣe tiyẹ. O máa ń parọ́ irú ẹnu ẹ pọ̀ gan. Sórí èyí tó ṣe pàtàkì jù ni wípé màmá mi ti sọ fún mi, ó ní ọkùnrin kankan gbọ́dọ̀ fi ara kàn mí ní body to body báyìí. Ṣòyí ẹ bẹ́yẹn, sórí tí ọkùnrin bá fara kàn mí, wọ́n ní mo máa lóyún. Tí mo bá lè lóyún, màá fẹ̀yìn gbọ́n mọ́ pọ̀. Bí ìdàbẹ̀ jẹ́ kó ṣẹlẹ̀. Irọ́ ni nígbà tí mo ṣe ẹlẹ́dẹ̀ ni wọ́n ni tí o tiẹ̀ tó wá rí àwa mọ̀ ṣe àmọ̀ràn tá a gbà jọ́sọ́ tó cross to junction tá a máa kọlẹ̀ tí o sì ní doyún rárá. Kí ni ìdẹ́wọ̀n bá tó wọlé? Sufi, ṣé àgbo yẹn àti nǹkan? Àgbo ni àwọn náà máa ń fún Alagbo. Bẹ́ẹ̀ ni madam, àgbo ni mò ń tà. Oríṣiríṣi àgbo tí ẹ bá fẹ́, òun ni mo ní. Alẹ́, afàtọ̀, ọ̀pá ẹ̀yìn dúdùn, iwájú nínú, kò sí nǹkan náà. Mo lóògùn orí fífọ́, kò sí nǹkan tí mi ò ní. Ṣé wá rí i tó ṣe pàtàkì jù níbẹ̀ ni wípé mo ní Ẹ jọ̀ọ́ kí ni ẹ̀mí ni? ṣé rí yẹn kò lè yé yín. Ṣé rí yẹn ṣó yé yín bẹ́ẹ̀ yẹn? Àwọn ọkùnrin tí wọn ò bá ṣe déédéé tí wọ́n lẹ̀, òun la máa ń tarú ẹ̀ fún. Ṣé rí Sufi bẹ́ẹ̀ ṣe ń wò yìí, nǹkan tó máa ń lò nìyẹn. Ṣé rí Sufi ẹ má fojú di o. Tẹ bá fojú ju Sufi, ó mà dùn mí o. Ṣé rí Sufi kò kì í ṣeré ní orí bẹ́ẹ̀dì 2.5. Ẹ wá tẹ sí orí 6x6. Ó wá bẹ̀rẹ̀, tí Sufi bá bẹ̀rẹ̀ fún yín, ẹ̀rọ á bà yín àyà yín ajá. Ẹ wò ó, ẹ wá dàbí irọ́ ògún rèé. Ṣé rí Sufi bẹ́ẹ̀ ṣe ń wò yìí, ó bàdì gan o. Sufi, Ọlọ́run ló ní Sufi, àbílà Sufi. Ṣé rí Sufi? Sufi bàdì gan o. Ohun tó bá dàbí irọ́ ògún rèé, ẹ lè dúrà yẹ̀ wò. Kí èmi try Sufi. Ẹ jọ̀ọ́ irú rubbish ọ̀rọ̀ wo lẹ ń sọ lẹ́nu yẹn? Sufi. Ó bá ti máa sọ̀rọ̀ báyìí yẹn, ọ̀gá mi ni. Ó bá ti máa sọ̀rọ̀ tó sọ̀rọ̀ jù. Ṣé rí? Jẹ́rẹ́ni náà ń ṣe títí ẹ̀. Ṣé wò mọ̀ wípé ìpolówó làgùn mú òwò ni? Mo ní kí n polówó ẹ bóyá ó lè gbábẹ̀. Òun ni mo fi ń ṣe gbogbo èyí tí mò ń ṣe yìí. Ṣé mo ti sọ̀rọ̀ jù ni? Ó sọ̀rọ̀ jù, oko ló sọ. Ẹ̀kọ́ náà dà. Ṣé àkókò pé kí ní kálukú?
ó pọ̀ dáhùn Sufi Sufi inú ẹ lé o. ó ti sọ̀rọ̀ jù. Ó dá kò burú. Sọ̀rọ̀ jù. Irú èwo ló wá náà? Ìlú rẹ̀ o. Gbogbo oyè animal o. Sufi o. Sufi jọ. Orí ìyá mi o. Orí ìyá mi o. Orí ìyá mi o. Sufi. Báyìí o. Sufi. Sufi! Oh yeah, what's that? Mas mami. Yálàgbò ni ní òmọ́mọ́ Yálàgbò ni olùsọ̀rọ̀ ibùjọ Ọlọ́run ní gbàjẹ́ lẹ́nu ẹ̀ olùsọ̀rọ̀ ibù. Mi ní ṣe mọ́ oníwọ̀ bíbà yìí mọ́. Ló wá náwó báyìí. Honestly, ó máa yà yín lẹ́nu. Kí ló rí o? Sufi ti ń gbé obìnrin wá sí inú ilé yìí. Honestly. Obìnrin kẹ̀. Bóyá àwọn tó ń fún lówó nìna tàbí wá ta oúnjẹ fún. Bí mo ṣe dé lọ́sàn-án yìí, ló dé kọ́lẹ̀kùn. Gbálẹ̀kùn. Fortunately, wọn ò ti gate. Bí mo ṣe òun lé nìyẹn. Sufi àti obìnrin báyìí, ọwọ́ mi wá kò sí. Tẹ́ bá rí obìnrin ó sìn wọlé báyìí mo rí ní bó ṣe pé wọ́n sọ fún mi. Life. Yes. So, kò dẹ̀ ṣọ́ ọ̀pọ̀ orí pẹ̀lú obìnrin, kò dẹ̀ ṣe pé ohun tó ń jẹ fún. Sista mi, ṣé lẹ́nà ni mi ni? Ṣé wá tún fẹ́ gbọ́? Ni mo bá ń gbọ́. Ṣe mí, baby, do it. Kí ni ìyẹn mi? Tẹ́ bá ti ń dọ̀ nǹkan mẹ́rin. Bóyá o ṣubú wá fi spirit bá. Mo ṣubú báwo? Mo láwọn èèyàn pariwo, yes, ṣé lẹ́nà lẹ́yìn? Tí mi bá tẹ̀lé lẹ́nà, ṣé lẹ́nà lẹ́yìn? Ṣé tí ọkùnrin àti obìnrin tó bá ń ṣe ní tàn sọ ẹjọ́, àwọn sáàdù ló máa ń mèkì? Mi ò rí lè mọ sáàdù tó máa ń mèkì náà. Ok, ẹ̀ mọ́ àbí? Pé ẹ̀gbọ́n mi bá dé máa sọ fún ẹ máa sọ kọ́. Sista mi, no, ẹ má fẹ́ dress wọn rẹ̀. Ó ti apologize fún mi. Ó dẹ̀ ti promise pé kò ní repeat ẹ̀. So, ẹ jẹ́ ká fi sílẹ̀. Ìwọ lórí o, ìwọ lọ tún lórí mọ́. Kò sí nǹkan tó kan ẹ̀mí bẹ̀. Tèmi ni pé ṣé nǹkan ti wà lórí iná torí ebi ń pa mí. Tí n bá parí eléyìí báyìí máa fàbọ̀ sórí yẹn ni. Mama mia, ẹ̀yin jẹun jù kọ́ lọ. Tuwálè, ṣé mo fún ọkàn tí máa ṣe fún yín? Tó bá di next day, màá make inquiry bóyá AMVC wọ́n fún yàn ní àwọ́dù best eating of the year. Ẹ má gbà á. Ó ti fún ẹ ní gbàdúrà. Sísá mi. Ṣé mi àtẹ́wà nù ẹ? Ìṣẹ̀ṣẹ̀ ní káwọ́jú ìyá jẹ́ ní kábàámọ̀ kan ó ti dájú pé ohun tó bá lè kókó lọ́gà máa dé wàá sọ fún wàá rí kan fún mi lọ́wọ́ kí n lọ stúdíò gbogbo orin tí mo. Sufi! Wọ́n sí bí báyìí. Ẹ káàárọ̀ mà. Búkì ó fẹ́ tẹnu bọ̀ mí lẹ́nu ni. Yóò ṣe bẹ́ẹ̀ ní ètò bẹ́ẹ̀. Bẹ́ẹ̀nu sàn jọ. Búkì ó fẹ́ jó ẹ̀sùn mi. Ó ní òun gbé obìnrin wá sínú ilé. Ṣé irọ́ ni àbí tòótọ́? Ìyá wa kò sí irọ́ ń bẹ̀ òótọ́ ọ̀rọ̀ ni Búkì sọ ọmọ alágbò kan mà ní o ló bá ní èmi o èmi ọ̀lẹ o èmi láàyè mi fún rẹ̀ ló ṣe rẹ̀ òun ló kì í bọ́ àwáyá àjẹ́ ó kì í bọ́ ni mo bẹ̀rẹ̀ sí yìn gbà tí mo gbọ̀nà Ṣágámù ọ̀nà Òṣogbo expert Ìbàdàn pa kò mọ̀ pé mo stubborn tí ò bá sí Búkì lára ẹ̀ ni mo fẹ́ pa tẹ́yẹ́yẹ́ ni mo fẹ́ pa.
ó fẹ́ pààyàn sínú ilé yìí wàá wá gbé ẹrù ẹ̀ wàá padà lọ sí abúlé yín tó ti wá yẹn wàá wá dá wàhálà sí àwa lọ́rùn àbí bẹ́ẹ̀ kọ́. ìyá wa bíi tí pípa báwọn làwa ń sọ ni mo ní ọkùnrin ni mí èmi ọkùnrin wàwà wówó ẹ̀gbọ́n èmi ọkùnrin mẹ́ta lọ́dọ̀ ìyàwó mi mo ṣojúṣe nínú ilé mi ò déédéé mi ò gọrú ẹ̀rí ká náà máa bá yọ̀ mí jẹ́ ni mo dẹrùn tí mo fẹ́ ìgàn jẹ́ àbúrò ọ̀gá mi ni tí bá mú yín tí mo ra yín tí mo pò yín pọ̀ tí mo fi yín jìgìjìgì ẹ mọ̀ pé mi ò dẹrùn. kẹ́ni òṣì sàn rọ ọ̀rọ̀ rírùn wo nìyẹn jẹ́ kí bọ̀dá mi gbọ́ ẹ̀ idiot padà lọ sí inú ilé ẹjọ́. lábẹ́ òrùlé kan lábẹ́ òrùlé kan lábẹ́ òrùlé kan nínú ilé kan tá a bá jà. ló lè jà kì í ṣe tipátipá. tóbi tipátipá wa kàn wá tí kọ́ ló ṣe rí tipá ṣùgbọ́n ti. kálí báwo mo lẹ lọ́ndà yìí. bí lọ sẹ́lẹ̀ wọ́n ṣe máa jáde ní wòwò ìwọ náà mú wa bá pé ẹ̀ṣẹ̀ wẹ̀ tán ni mo fẹ́ kó bá ń fi kírìmù yẹn pa ẹ̀yìn mi. Àdìjọkẹ́ ẹ̀yin pẹ̀lú àwọn eré yín yìí ṣá Búkì nǹkan tó wá jẹ́ pé mi lè ní kí wá pa ẹ̀yìn. ó kọ́ sórí igi Búkì wà nù lé ṣùgbọ́n ọ̀wọ́ gangan ni mo fẹ́ kó bá mi fi pa. ọjà o mi ò lè ṣe iṣẹ́ tẹ gbé fún mi o àmì lè ṣe ìran. o ò ní ṣe àmì lè ṣe. o ò ní bá mi ṣe. mi lè ṣe mi lè ṣe. o ò ní ṣe. o ò ní ṣe ń ríro tètè ṣe ń sìn yàn tó bá pariwo kọ̀dá mi wà nílé wọn ò ní ṣe nǹkan fún mi wọ wọn fọ etí ẹ wọn mú ẹ lọ police station máa kúrò nǹkan tó ṣe mọ ṣé wàá ṣe ń sìn ṣé wàá ṣe ń sìn. ṣòkòtò ẹbí ẹ̀yin lẹ́yìn bá yín pa ẹ̀ ń pọ́ mi ṣòkòtò etí tún bẹ́ẹ̀ tì mí. mo ló ti ń bọ̀. ẹ̀kùlé kí ló ṣe lẹ́kùlé. ìwọ lọ sáṣọ táìmù aṣọ òun ló fọ̀ lóògùn tó lọ́ọ́ sà. sísá mi kí ló ṣe yín lẹ́sẹ̀. mo fẹsẹ̀ kọ́kùtà ni. ẹ ò ṣe ní má fẹsẹ̀ gbókùtà wọ́n náà wo táìmù tó lọ́ọ́ sáṣọ ó ṣe ní má fẹsẹ̀ gbókùtà ẹ ṣe ẹni ọyọ gidi kan máa sáṣọ táìmù yìí ṣé epo ti ba interlocking tó wà mẹ́rin jẹ́ fẹsẹ̀ gbókùtà. ẹ pẹ̀lẹ́ máa bá yín fi orí paṣẹ gbọ́. kí ló tó fẹ́ bá forí bá ẹ ṣe èèyàn tó nọ́mà kan máa rìn kiri ní tàbí alóhùn sáṣọ ni tàbá jí láàárọ̀ pé ká jọ́ọ̀gì ká ṣe ṣẹṣáìsì àníró alẹ́lá máa rìn kiri bí ìgbóná ó wá lóhùn fẹsẹ̀ kọ́. ọ̀dà mi kó ṣe gbogbo ẹ̀ máa ta sí ọmọbìnrin yìí náà no really ṣé husband and wife nìyí ni ẹ wò ẹgbẹ́ ṣọlẹ̀ tí nǹkan ti máa ń pọ̀ jù. wow interesting. àwọ̀ ti dùn lẹ́nu ẹ̀ òun pẹ́ da fún yàn ó rí bọ̀bọ̀ yìí ó burú gan ẹsẹ̀ àgbọ̀n láìpẹ́. tó máa ń polówó Yorùbá fi nìyẹn wọ́n ṣe máa ń sọ ọgbọ́n máa yà mí lẹ́nu ọgbọ́n. ó ti jáde o ó ti dàgbélé wo ìjà obìnrin ni o jábí ọkọ mi náà ẹ tó ta jáde fàbílẹ̀sìfù ni o èèmọ̀ ọgbọ́n wà ní o gbogbo wọn ló wà bẹ́ẹ̀ o àwọn àgbààgbà ṣèré ló kúrò wọn papọ̀ síbẹ̀ o àmúṣàtọ̀ láàrin wájú bẹ́ẹ̀. ó tẹ̀lé máa sọ nǹkan tí ẹ yé èèyàn mọ́ ọ̀fun wọn ti kẹ̀. Sufi báwo ni. Búkì mo wà pa. èmi náà ti rí bẹ́ẹ̀. o jáde lẹ́nu torí àti rí ewu lọ́sàn-án. mi ò jáde ṣé o busy. Bísí ò béèrè ẹ̀. no mo ní ṣé o ṣe kankan lọ́wọ́ ta wà yìí. mi ṣe kankan. jọ mo fẹ́ kó bá mi pa ikùn kan nínú yàrá mi sórí ikùn yẹn ó tóbi gan-an ni ó dẹ̀ ti ń disturb me for the past 5 days jọ. big grass. ikùn ńlá ikùn ńlá big grass. bẹ́ẹ̀ ni. ayọ̀ jẹ́ kí n lọ mú gèmú bọ̀. lọ́ọ́lọ́ má ṣe yọnu wá sórí igi ńlá ti wà nínú yàrá mi already jẹ́ ká sáré lọ kó tún sáré lọ. lábẹ́ òrùlé kan. lábẹ́ òrùlé kan.
kábọ̀. Ta ló wà nílé? Búkì ó dẹ̀ ti sùn. Ìyẹn náà tàbí wo gbádùn ẹ lánàá yẹn kò ṣẹ̀ṣẹ̀ lánàá yẹn wò láì ọ̀jẹ̀ ká wọnú ilé lọ. Lábẹ́ òrùlé kan. Kí ló ṣe bí rábàtà? tó fi ìwọ ni mo wá rí o torí bó ṣe ń wò mí mo ti lóyún. Hello, kí ló ṣẹlẹ̀? Kí ló máa rà? Ó fẹ́ wá ra ọjà ni mo lè fẹ́ tajà fún. Ó fẹ́ wá ra ọjà. Kí ni wọ́n ń tà tó ń rà lọ́wọ́ ẹ̀? Hello, àbúrò kí ló ṣẹlẹ̀? Kí ló dé? ọ̀sẹ̀ yẹn màdà bọ́dà mi. èmi ni mò ń tajà òun ló ń rajà lọ́wọ́ mi. òwò ni èwo jẹ́rí bí ẹ ṣe ń wò mí bọ́dà mi mo ti lóyún. Yeah, it's a good thing. Àwọn kan wà. Congrats. Congrats pé ọkọ lóyún náà. ayé ìyá dá. Congrats pé lóyún but wá yẹ kí wá máa continue sànsàn. Ẹni tó bẹ̀rẹ̀ tó fi lóyún ẹnu iṣẹ́ ló wà má fi dé wọn máa lọ́jọ́ àbí kí ló kọ́ lóyún. Ó lóyún ni àbúrò mi ló fún lóyún wọ́n á ní kó lọ bá ẹ̀gbọ́n wa á lè lọ sọ́dọ̀ ẹni tó fún lóyún. Ẹ lọ bá ẹ lórí ẹbí abayín arrange ẹ báwo bá máa pariwo bẹ ní pé kíní. látọjọ́ tí mo ti rí mi ò rí irú Sufi rí Sufi ó dẹ̀ ń parọ́ ṣùgbọ́n wọ́n sọ pé wọn kọ́ lọ́ọ̀ kì í parọ́ ni. ẹ wo brọ́dà mi jẹ́jẹ́ mi ni mò ń gbé ọjà mi wá síbí o Sufi dẹ̀ sọ fún mi onígbè kò sí pírọ́blẹ̀mù oníkáṣe kìíní síra wọn adẹ̀ṣeré síra wọn kí n tó mọ̀ brọ́dà mi Sufi kà gbóyún fún mi gbàgà èmi náà gbà ń gbègì òun ló fún mi lójú o. Ọ̀gá iṣẹ́ èṣù ni ó sọ fún mi ó ní ẹ̀mí ò ní lọ́mọkùnrin o. Mo lè jẹ́ kó mọ̀ pé ọkùnrin mẹ́ta ni mí mo gbọ̀ tún wọlé mo gbòsì wọlé mo wá já sí àárín méjì. Òun sọ pé wọ́n ò lé lọ́mọkùnrin wọ́n dẹ̀ fẹ́ kúrò lé wá gbà lọ́tún tó gbà lọ́sí àmì. Bá mi gbé ọjà ẹ̀sẹ̀gbẹ̀ kan méjì kẹ́ bá mi lè alọ́rọ̀. ẹ ṣe brọ́dà irú àwọn ènìyàn rèé ṣé wọn. dà bàbá ẹ kú. àjọ máa gbé nù lẹ́yìn. Ìwọ Sufi ayé má gbà ẹ́ o nínú ilé iná tí wọ́n tún ráyè ṣe ẹran tí mo fi ta fíẹ́ sí yẹn. Now come to think of it, do you know that is an insult on our personality? Sorry, on behalf of my brother, I mean, you can't just bullshit and do it. On behalf of my brother and my sister, so I'm going to at the circle. ọlọ́mọ ṣe o. Sufi o try rárá o try o disappoint mi gan o disappoint mi. Má jẹ́ kó disappoint jẹ́ kí n ṣàánú ẹ̀ ìwọ sọ pé Ọlọ́run ṣeun. Brọ́dà mi lóòótọ́ ni mo sọ pé Ọlọ́run ṣeun ṣé mọ̀ wípé ilé alábẹ̀rẹ̀wọ̀ ló ń gbé níta nísìnyí báyìí bẹ́ẹ̀ ṣe sọ wípé sáàkì yẹn ó mìíní wípé a kà kó ẹrù ẹ̀ wá sínú yàrá kan bí àdòmọ nílé nìyẹn. Ìyàrá ti jìnnà jù jẹ́ kó kó sí ti rún bí kó máa gbé bíbá yìí. Ẹ̀dẹ̀ ni ẹ̀dẹ̀ máa wọ̀rí wá àti ẹ̀ ẹgbẹ́ odò máa jí ní ẹ máa padà kẹ́rù sí táwọn máa gbé ṣùgbọ́n ilẹ̀ ìdájọ́ mi rè. Well, sori a lè máa bọ́ ẹ àti máa bọ́ ìyàwó àtòyúnú ṣùgbọ́n now bó ṣe wà iṣẹ́ ti tán bíbá yìí. Ọ̀gá mi máa ṣe. Kí ló dé? Ọ̀gá ẹ̀ àbúrò rẹ̀ mo ń bọ̀ tó bá dìde mi tó wà yẹn wò máa fọ́ orí ẹ̀ àwọn àti wọn àti ẹ̀ mú. Búkì Jọkẹ́ kí ló ṣẹlẹ̀? lórí burúkú àṣẹ wọn bọ ẹni wọn á dẹ̀ máa gàgà ọrùn bí ẹni wípé ó ti jẹun kánú. èmi gan mo máa ṣèrìn òdì ìwà sí wípé èmi gan mo stupid gan tó dọ́ ṣé ó yẹ kírú mi kó lè máa tẹ̀lé irú kiri ọ̀kọ̀lákọ̀ gbá orí ìwọ bọ́ọ̀ì ó lògùn fún mi ní o. Ó ṣe rí lọ́rọ̀ ẹnu ẹ̀ rí. àwọn tó wà nílẹ̀ kí wọ́n wá mi wọ́n lògùn fún mi àbí ó wà ní jẹ́ tán bí ewé mọ́mọ́ yìí o. Lábẹ́ òrùlé kan. Sufi ìwọ ó lè fọ́ ọ mẹ́tẹ̀ẹ̀ta lóyún mú wọn lára nínú lẹ́yìn. Ọ̀gá mi ẹ má bínú sí mi wọ́n dán mi wò ni mo lè yẹ kí wọ́n mọ̀ pé ire lolúwa. ṣe rí pé òpònú yẹn ṣẹrí láàfin lóde kí mo tó náwó tí bá fẹ́ yẹn ó gbá ojú ẹ̀ ó náwó sí wọn kí ṣẹrí nǹkan tẹ kàn pé ara yín pẹ̀lú
ẹ wá condescend so low ẹ̀yin àti kìnìún ìwájọ́ ń ṣí àwọn ọkùnrin. I mean come to think of it, ṣé kí lẹ̀ ń rò ńgbà tó ń bá yín? I mean ṣé kò rí yín lára ẹ̀ tí ẹ̀ rí bẹ́ẹ̀ ni pé ó dẹ̀ bọ̀dá mi kò kọlà sábẹ́. very interesting kò kọlà sábẹ́ ṣòro bóyá kọlà yẹn ni ta ló kọ́ lóyún ẹ̀ méjì oṣù mélòó ni wọ́n wà kò tiẹ̀ need ẹjọ́ tẹ̀lé lọ kẹjọ lọ máa gbé ibi tí ò ti kọlà sábẹ́ wà lè lọ máa enjoy ẹ̀ lọ as far as I'm concerned ò lè gbé nílé ìmọ̀ ibi ìwọ tí mo wíwò pé time groom so wọ́n ti Sufi ṣé o rí wípé bàbá má dì ní ẹ́ nígbà tí èmi tí mò ń kìbọn ìwọ wá lọ yìn ó tiẹ̀ tún wà yìn síbi tó dá kékeré yìí small boy tí máa ti tí ẹ ṣì dá ó tún wá lọ yìn fún ó yìn fún àbí. ibi tó máa ń gbé lọ máa gbé ṣùgbọ́n má wùlẹ̀ ló pa síbí o má bà pa ọmọ yóò ní bàbá ẹ jẹ́ ìdàkalẹ̀. káfífẹ́ lò torí ẹjọ́ wà lábẹ́ òrùlé kan. lábẹ́ òrùlé kan. lábẹ́ òrùlé kan. lábẹ́ òrùlé kan. nínú ilé kan. ayé máa sí lára ara wa. ẹ jẹ́ káfífẹ́ ọ̀ra wa. àwa ara wa la ríra wa. ó ti dìjẹ́ta ta ríra wa. So we have to learn to love each other. Learn to stay together. Cause at the end